mo kí yín kú dédé àkókò ní gbogbo kí tẹ́ ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv lórí àkọ́tún ìròyìn àkíkà ìyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n dódì kejì lọ́hùn náà. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn ẹ jẹ́ wọn máa mú àwọn ìròyìn náà kà lóní kùnkùndùn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa ló mọ̀ ti tẹ arákùnrin méjì kan ìyún àwọn tí wọ́n ta tíì ní ìpínlẹ̀ Jigawa látàrí pé ó gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin ẹni 20 ọdún kan nípínlẹ̀ ọ̀hún. Ẹni bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ gan ni pé arákùnrin méjì tí wọ́n forúkọ ìlédè ń gbé ń jẹ́ Abdulrasheedu Yahu ní ìpínlẹ̀ ọ̀hún. Ó gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin tí orúkọ tiẹ̀ ń jẹ́ Hasan Garba tó jẹ́ ẹni 20 ọdún látàrí pé ńgbà tí yóò máa sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ìdí ẹ̀ tó jẹ́ kí òun gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó ní níṣe ni Hasan Garba tí mo wá jí àwọn nǹkan bíi búrẹ́dì mílìkì noodles àti epo pẹtiró ní mo wá ń jí ní ṣọ́ọ̀bù tóun ti ń ta tí òun ó ní ìṣẹ̀lẹ̀ gan eléyìí tí ó wá gbẹ̀mí lẹ́nu rẹ̀ ló ṣẹlẹ̀ ní ọjọ́ 19 nínú oṣù kẹjọ nǹkan bíi aago 5 ìdájí òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nígbàtí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún DSP Lawan Adam tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí náà ní sọ di mímọ̀ wípé ní àárọ̀ ọjọ́ burúkú ṣùgbọ́n ohun tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní níṣe ni ọkùnrin méjì yìí ló so Garba Hasan ló so mọ́lẹ̀ pẹ̀lú okùn tó sì bẹ̀rẹ̀ sí ní fi ní ọ̀rẹ́ ló bẹ̀rẹ̀ sí ní nà án bíi kíkú bíi yíyè. wọ́n ní àwọn èèyàn tí ń bẹ ní tòsí bẹ̀ òun náà ni ẹ̀rù máa ń bà wọ́n láti jáde sí wọn. wọ́n ní àwọn ìwọ̀nba àwọn tó ń jáde sí wọn gan wọ́n ní kódà ọmọkùnrin méjì wọ́n ní kò mọ̀ gba ìṣe ló bẹ̀rẹ̀ sí ní na Hasan Garba títí tí wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ẹ̀mí ló padà bọ́ lẹ́nu rẹ̀. wọ́n ní kò fi Hasan gan lẹ̀ tí kó tó di pé àwọn ọlọ́pàá débẹ̀. àwọn ọlọ́pàá yìí òun náà ni wọ́n gbà á lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n fi dóòlà rẹ̀ ńkọ́ ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n fi gbé dé ilé ìwòsàn. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa wọ́n ti wá fi kélé òfin wọ́n ti fi gbé ọmọkùnrin méjì ọ̀hún báyìí wípé kó wá wí tẹnu ọ̀gbá tí wọ́n ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wọ́n taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ lóní tààràsòsé. ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Jigawa. ọmọkùnrin kan ní ó pa ọmọkùnrin ẹni 20 ọdún látàrí pé ìwà ń jí nǹkan ní ṣọ́ọ̀bù rẹ̀ tí òun ti ń ta tíì. eléyìí náà láti ìpínlẹ̀ Bauchi. ẹni agbójú okùn lémọ̀ líléyìí tí ò jẹ́ ní àgbà. wọ́n ní àáfàá akọmọǹkéwù kan òun náà lọ́wọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Bauchi látàrí pé ń fi tìpátìkúùkù bá àwọn ọmọ akéwù rẹ̀ méjì kan tó jẹ́ ọmọkùnrin ń fi ń bá wọn ní àjọṣepọ̀ láti bí òmùṣù wọn. wọ́n ní àáfàá ọ̀hún tí wọ́n forúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Abubakar Talaba. wọ́n ní ó jẹ́ ẹni ọdún 37 37 years old náà pé wọ́n ní orúkọ àwọn ọmọkùnrin ọ̀hún òun náà ló jẹ́ pé ń fi ń bá wọn ní àjọṣepọ̀ láti ọwọ́ ẹ̀yìn. wọ́n ní ṣe ní abúlé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àfáà yìí ló ti kó àwọn ọmọ méjèèjì wá. wọ́n ní ó mú kan wá láti ìpínlẹ̀ Borno lọ́hùn-ún wọ́n ní kejì láti ìpínlẹ̀ Katsina ló ti lọ mú wá nígbà tí wọ́n sì forúkọ wọn léde. wọ́n ní ìkan jẹ́ Mashood Barau tó jẹ́ ọmọ ọdún 12 ìkejì wọ́n ní Ibrahim Jabir tó jẹ́ ọmọ ọdún 13. wọ́n ní nígbà tí ó kó wọn lọ sí abúlé ibì kan ní Daura nípínlẹ̀ Katsina wọ́n ní bá wọn lò pọ̀ nínú mọ́ṣáláṣí kan tí ń bẹ níbẹ̀. ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn tí ń bẹ náà gbé ọ̀hún tí wọ́n kẹ́fìn irú ìwà bẹ́ẹ̀ òun náà ni ó rí i pé ọ̀ká àwọn ti fẹ́ máa fún bẹ́ẹ̀ o ló fi fẹsẹ̀ fẹ́ pẹ̀lú àwọn ọmọ ọ̀hún. lẹ́yìn ọ̀rẹ́yìn ló wá kó wọn lọ sí ìpínlẹ̀ Bauchi. wọ́n ní ìpínlẹ̀ Bauchi yìí ló tún ti wá gùn lé ìwà láabi náà pẹ̀lú àwọn ọmọ ọ̀hún kó tó wá di pé àwọn èèyàn tí ń bẹ náà gbé náà wọ́n wá fi gbé ta fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tó wá fi kélé òfin wọ́n ti fi gbé àfáà náà báyìí. wọ́n náà gba tí wọ́n ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ó taari rẹ̀ ló sì lọ́ọ́ fi mú kàtà òfin ní ilé ẹjọ́. ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ Èkó ní bó ti jẹ́ pé téèyàn bá débẹ̀ tó bá jorí àwọn yóò máa bomi lójú pòròpòrò bá a ti ń jáde lọ lónìí Ọlọ́run níjà pàdé nǹkan tí ó jẹ́ wá o. wọ́n ní ọmọkùnrin kan tí ẹnikẹ́ni ò mọ̀ tí ìmọ̀rúkọ rẹ̀ tó jẹ́ ọkùnrin òun náà ni wọ́n fi léde báyìí wípé
ọkọ̀ ojú irin ní agbègbè Mushin nípínlẹ̀ Èkó ló mọ̀ ṣe bẹ́ẹ̀ ló mọ̀ gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí nìkan bíi aago 6 ìrọ̀lẹ́ ní ojú irin tí ń bẹ ní agbègbè Mushin ọ̀hún nígbà tẹ́ni tó jẹ́ alukoro fún àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí nímọ̀ ní ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Nosa Okunbo tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀. Wọ́n ní wọ́n rí òkú ọmọkùnrin yìí ní ojú irin ọ̀hún pẹ̀lú àwọn ọgbẹ́ lóríṣiríṣi ní ara rẹ̀ látàrí bí ọkọ̀ ojú irin ọ̀hún bó ti ṣe àkọlù sí. Wọ́n ní bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ gan ni pé ó yẹ kó jẹ́ pé ọmọkùnrin ọ̀hún òun náà ní ń rìn ní ojú irin ọ̀hún lásìkò tí ó yẹ pé ọkọ̀ ojú irin náà tó sì kà mọ́bẹ̀. Wọ́n ní eléyìí ló fà á ló sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ti wá ké sí àjọ tí ń rí sí ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ ọ̀hún báyìí. Wọ́n ti wá gbé òkú arákùnrin náà wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí eléyìí tó jẹ́ ti ìjọba. Ó ṣẹlẹ̀ ní Mushin nípínlẹ̀ Èkó. Ọkọ̀ ojú irin ó gbẹ̀mí lẹ́nu ẹnìkan tó sì dá ọgbẹ́ yánmọyànmọ́ sí ara arákùnrin náà àkíkà. Àwọn ìròyìn tó gbẹnu tán ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV láti mọ̀ tá a bá tún ti mú àwọn ìròyìn ọ̀hún wá sí ojú ìwòran àti etí ìgbọ̀nyín. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir Baba tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́ tún máa pàdé wa. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.